foríjì mi ọlọ́run mo túbà o. foríjì mi ọlọ́run mo túbà. foríjì mi ọlọ́run mo túbà. foríjì mi ọlọ́run mo túbà. ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo rò pó kéré, èyí tí mo ṣẹ̀ tí mo mọ̀ pó tóbi, ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Sàtíyà. foríjì mi ọlọ́run ẹ jẹ́ ká jọ wí foríjì mi ọlọ́run mo túbà o. foríjì mi ọlọ́run ọba tó ní mí foríjì mi ọlọ́run mo túbà. foríjì mi ọlọ́run mo túbà. ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo rò pó kéré, èyí tí mo ṣẹ̀ tí mo rò pó tóbi, ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Sàtíyà. foríjì mi ọlọ́run mo túbà. ọba tó ní mí Tàálà bá ń gbẹ̀rù mi kó dórí o. Tàálà bá ń gbẹ̀rù mi ká má kó ṣe dórí. dákẹ́ Tàálà bá ń gbẹ̀rù mi kó dórí. Tàálà bá ń gbẹ̀rù mi kó dórí. májòrí ọ̀tá mi débi ọ̀run wíwọ́. Tàálà bá ń gbẹ̀rù mi kó dórí. owó ọlá ló bá nábì ṣàṣìwájú. 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 torí pé Málíkì ẹ̀yà nábì ló wá. àwọn Bálí ẹ̀yà nábì ló wá. àwọn Bálí ẹ̀yà nábì ló wá. Ṣáfìí ẹ̀yà nábì ló wá. kódà Abu Hanifa ẹ̀yà nábì ló wá. owó ọlá ló bá nábì ṣàṣìwájú. aṣíwájú ayé nìkan kan ló jẹ́ o. aṣíwájú ayé nìkan kan ló jẹ́. Muhammadu aṣíwájú ayé nìkan kan ló jẹ́. aṣíwájú ayé tóun ní tó aṣíwájú ayé nìkan kan ló jẹ́ o. aṣíwájú ayé tóun ní Yásìn aṣíwájú ayé nìkan kan ló jẹ́ o. aṣíwájú ayé nìkan kan ló jẹ́. kódà bá dọ̀rùn ọ̀gá ni Muhammad aṣíwájú ayé nìkan kan ló jẹ́. owó ọlá ló fà nábì ṣàṣìwájú. owó ọlá ló bá nábì ṣàṣìwájú. owó ọlá ló fà nábì ṣàṣìwájú. owó ọlá ló bá nábì ṣàṣìwájú. Málíkì ẹ̀yà nábì ló wá. Ṣáfìí ẹ̀yà nábì ló wá. Àǹbàlí ẹ̀yà nábì ló wá. kódà Abu Hanifa ẹ̀yà nábì ló wá. owó ọlá ló bá nábì ṣàṣìwájú. má fi rírí ànábì pa mí lẹ́kún. má fi rírí ànábì pa mí lẹ́kún. má fi rírí ànábì pa mí lẹ́kún. má fi rírí ànábì mo pa máa mí ń bẹ̀ lẹ́kún. ẹ́ o má fi rírí ànábì pa mí lẹ́kún. má fi rírí ànábì pa mí lẹ́kún. ànábì tá ò rí ta oúnjẹ rán ẹ. má fi rírí ànábì pa mí lẹ́kún. ó yàtá ni ó torí ànábì gbàládá. èmi torí ẹjẹ lórí ànábì lókè. gbàládá. ó yàtá ni ó torí ànábì gbàládá. èmi torí ànábì gbàládá. ó yá ká mi sọ́tún tún mi sósì. àníṣe ká mi sọ́tún tún mi sósì. táyọ̀ pọ́nmọ́dé ká gbogbo mọ̀mọ́ ká lè torí ànábì gbàládá. àníta ni ó torí ànábì gbàládá. èmi àtòrí ànábì gbàládá. àníṣe ká ni ó torí ànábì gbàládá. èmi àtòrí ànábì gbàládá. ó yá ká mi sọ́tún tún mi sósì. ká mi sọ́tún tún mi sósì. ká gbóhùn sókè ká yóò gbóhùn mọ́mọ́ ká lè torí ànábì gbàládá. èmi ó torí ànábì gbàládá. àtòrí ànábì ẹ̀wí gbàládá. dáadáa máa torí ànábì gbàládá o. èmi àtòrí ànábì gbàládá. màmí sọ́tún máa tún mi sósì. màmí sọ́tún tún mi sósì. máa gbóhùn sókè máa yòókó Muhammad. èmi àtòrí ànábì gbàládá. àlùbáríkà lára ló ń gbé o. àlùbáríkà lára ẹ̀wí ló ń gbé. dáadáa àlùbáríkà lára ló ń gbé. àlùbáríkà lára lára ló ń gbé.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين يا الله يا مجيب الدعوات. أدوك فوضون عليكم كالكم كالكم أبانا محمد àwọn ará ilé àwọn sàábì àwọn tí wọ́n jẹ́ ìyàwó fún tó ń jára ọmọdọ́mọ rẹ̀ àwọn tábìlì àwọn olùyà ọmọ àwọn àyànfẹ́ ọlọ́run tí wọ́n di ṣáínà Muhammad mú lẹ́yìn ẹ̀ lápapọ̀ ọlọ́ọ̀bá àfikẹ́ ìkárí wọn. àwọn àfá dáadáa àwọn àfá ńlá tí wọ́n yé kí wọ́n tán nínú ìlú ọlọ́run tí wọ́n ti kọjá síwájú ọlọ́run sábà kẹ́ wọn. àwọn àfá àdúgbò tó kù tó ń já orí àwọn ẹni ọlọ́run fa fi sàlékún àlàáfíà fa sàlékún ẹ̀mí lóko fún wọn. gbogbo àwọn tó ń ká bẹ láyé náà ọlọ́run má jẹ́ wáyé bí aláìwá ọlọ́run má jẹ́ wáyé bí aláìsí ọlọ́run má jẹ́ akúndekú ààrẹ ti sàmí àbáwọn tó gbé Yorùbá bẹ́ ní ìní ṣé Yorùbá ní pẹ̀lú ọ̀yà yìí Ìgbò Haúsá ṣé gbogbo wa lẹ́ ń gbọ́ tí ń wí ẹgbọ́n mi dáadáa oya ọlọ́mọdé akúndekú ìyẹn máa kúndekú o ẹlòmí ń bẹ láyé nítorí ọkùnrin ètò àmójúkú wọ́n gbàgbé ẹ̀ sáyé àpótí ilé wọn ní ìlú lọ kò bá kó sí lẹ́yìn ìjókòó lè lé tájú jókòó lóhùn ọlọ́mọdé akúndekú ẹ̀ sí àmìnà dáadáa sẹ́yìn gbogbo àwọn bá ń bẹ́yà yìí ẹgbẹ́ akíra wa kú oríire ìwọ́n sọ pé mo kíra ní kú oríire ẹ̀wọ̀n kí náà pé ojú kọ́ ló pé wá lébi gbọ́dọ̀ tún ṣe wá sí ìgbìyànjú mọ́ fẹ́ni tó wá gbọ́yìn ẹni tó bá ń tẹ̀lé kò ní rí ọ̀lù wọ̀ ó lè jáde ní ọ̀lù yìí káwọn tí ń tẹ̀lé tó padà síbi iṣẹ́ o àmọ́ lẹ́nu ìgbà tó wọ bí àwọn tí ń tẹ̀lé yẹn wọ́n wà wọ́n gbé torí bá wọ́n ń tẹ̀lé ọ̀nà kò ní rí àyẹ̀wò ipò wá níbi ìwọ̀ kó wọ́n fẹ́ pé mo kíra àdúgbò oríire ọlọ́run ṣàánú ọwọ́ ẹlòmí nìkan ní ṣiṣẹ́ ẹ̀rọ òṣìṣẹ́ àti ní mọ́ dandandandan kó wí kéèkù sí ilé tèmi jẹ́ náà ní gbogbo aláwa ní oríire ńlá la ṣe bèrè pé bíbó ọlọ́run fi èèyàn gidi sọ gángan yìí ọlọ́run kọ oríire mẹ́lòmí àmọ́ kò rẹni tí ó bá bú sí ẹ̀ oríire wá di tẹlòmí bọ́mí yẹn bá ti pọ̀ jù lára tí ò rẹni yìí yóò padà dógún rí àfáà yìí tọrọ fún ayé àfáà yìí ẹ̀rọ adé tí kò wọ́n lẹ́nu kò wúlà mẹ́ta tí wọ́n lè báyìí rí àfáà yìí di àfáà tó ń wáyé àfáà tó ń mú jẹ wá fún gbogbo ayé ọ̀dọ́ àfáà tó jẹ́ àtúntẹ́ lómi tó ti da dúgbò síbi ìjà àfáà kò tí ì rí nǹkan ní ṣèṣe ẹlòmí ìwé ọmọ kéwù ẹ̀ nìkan ló lè là kò lè la ọmọ mi àwọn tó kéwù lábẹ́ rẹ̀ nìkan ló lè là ẹ̀wù àwọn eré tẹ̀lé ńlá èmi kàn fún àwọn yíyàtọ̀ o
ẹni bá ní kọ̀ǹfàmù gidi lé yóò dá kọ̀ǹfàmù jẹ lórí mọ̀. Mo kọ̀ǹfàmù yín o. Kódà irú yín tún jẹ́ àmọ́mọ́ pé ó kú sí wà fún Nàìjíríà. Èmi ò rí òkú mọ́ Nàìjíríà lè rí láti fi láti fi ẹ̀sìn. Àwọn òní òkú sí òkú kankan mọ́ nígbà ń bá tẹ̀lé wọn lé láyé mi sàmọ́ bàjẹ́ Nàìjíríà. Àmọ́ bàtẹ́ débi ẹ̀rí òkú. Àmọ́ bàtí mo dé ní òkú tó fẹ́ gbéra. Báyìí sí. Àtọwọ́ mi sú èmi yá. Bí àwọn ẹgbẹ́ ayé yẹn fún àwọn ìjọba Nàìjíríà yìí, wọ́n ṣe kúkúkú. Wọ́n bọ̀ ayé yẹn jẹ́ tayọ́ ní ẹ̀kúnṣẹ́ yìí. Ó ti ẹ̀tọ́ àsọ̀tẹ́ ń díyàn yìí. Ìwọ ọmọ ká dá ọ̀dá jì rẹ̀ mọ̀. Wọ́n ń jọ àjọba gẹ́gẹ́ bí gbàgbọ́ sọ́mù. Ìgbà kan náà nìkan máa gbé àwọn gbọ́mọgbọ́mọ olúborígbò. Ìgbà kan làwọn gbọ́mọgbọ́mọ. Bàbá gbọ́mọgbọ́mọ jí ọmọ bíbí wọ́n fẹ́ lè fi sògùn owó nù. Àbí bẹ́ẹ̀ kọ́? Ààyè èèyàn mẹ́tí bíbí sì náà fi lo òkú ọ̀jà wọn wá. Òkú ọ̀jà wọn wá bí ẹgbẹ́ bá gà sí ilé ìdìbò sògùn owó pààrọ̀ òní. Ayé rẹ̀ ò jáwọ́, òkú rẹ̀ náà lè jáwọ́. Ìtò ti pàdé fún ẹlòmí, ìkókó tó ti pàdé fún ẹlòmí. Láti kìyàmà, orí tí ó jáde fún ẹlòmí láti kìyàmà lọ́sí tẹlòmí ọ̀pọ̀ tí wọ́n. Pẹ̀lú bẹ́ẹ̀ náà kọ́. Òbẹ́sẹ̀ fún ayé ìròta sánsán. White rice náà lògbó rẹ̀ kìí ṣe jọlọ́ọ̀fù. Olúwo oríwò. Àwọn àgbà tí mo ní àyè, ó bù mí fún gbéra. Bẹ́sẹ̀ lè já sí ìbò mẹ́ta. Lọ́kì já sí pé sẹ́yìn bí Nàìjíríà wà dá ara àwọn ọ̀dọ́ ló kù sí. Sẹ́yìn àwọn bàbá ọ̀gá mi ní oyè ẹja kẹ́ kò sí òkú. Àwọn ń jàpá wọn, wọ́n sì jàpá ọmọ wọn. Àwọn ọ̀dọ́ tó kù yìí, àwọn ní ká dìtábì bí Nàìjíríà ó ṣe dá lọ́ba. Àfáàní òsìgbà tí bá gbọ́rọ̀ àfáà tí mo lè dùn wà láàrín tàláì gbà mú tí wọ́n dé àyè ní àtàfáà ní máa sọ lójú ọ̀nà bàbá mọ́ta ìtàbà dálẹ̀ yìí iṣẹ́ ọjọ́ ọ̀la ni máa láàká ìjọ sùn ìjọ tí láàká ìyẹn bá ti kú kákúkú pa fún léyá ẹtí láàká ìyẹn bá kú káwọn pa fún léyá òun àtẹ̀yìn léyá ìkànnì ẹ̀mí wọn. Bàbá tí ẹni jẹ́. Bí làákàyè bá ti kú owó ẹ ti kú. Ẹni tí làákàyè ò bá fi lè ṣiṣẹ́ mọ́, ó ti tán fún. Àmọ́ lójoojúmọ́, kéjì làákàyè máa yọ náà. Kọ́dà bí ẹ bá ń sùn lọ́wọ́, àkókò sùn, má lè kí làákàyè rẹ sùn. Ẹni tó bá sùn, tí làákàyè rẹ tó bá sùn, ó ti kú láyé. Àwọn àtàbẹ̀ ìgbà tó bá sùn làwọn tàjẹ́ tirẹ̀. Bàbá rẹ̀ kí náà ṣe àfúnà ọlọ́pàá bàbá jẹ́ wọn. Tí bàbá bá sùn, tí wọ́n bá fẹ́ kò síbi tí ò sí jíà, ìyẹn máa ń chéjì jíà náà ní ojú oorun. Ẹ̀gbọ́n wọn pé wọ́n lọ́wọ́ chéjì jíà. Ẹlòmí yóò mọ̀ mú lọ́wọ́ lẹ̀ lọ́wọ́ lókì. Jí àwọn àlófin wà. Tó bá fẹ́ chéjì jíà lọ́dọ̀ ó ti bọ́ sí ayé àgbo òbí nù. Àwọn bàbá rẹ̀ kí ìlú bọ́lá sùn lọ́wọ́. Kìí ṣe kí wọ́n pa nígbà fún wa. Bó bá ti kó ohun náà ti ha ìdíyẹ, a máa gbọ́. Bó bá ti kó bàbá fẹ́ kí ìjẹ́ ìjọba gbọ́. Wípé wọ́n tún fi jẹ́ ìyá nù. Níjà sí pé ohun tí wọ́n sùn mú gan, wọ́n àlọ́ sùn bí náà wà. Mítìrì tẹ́sẹ̀ kù láyé, òun náà lè pọ̀ tí ní ọdún ogun. Àwọn ọ̀la báwa mú bọ́ọ̀lá yìí. Ọlọ́run wá fi àfáà yìí jí kí wa. Àti bí wọ́n yìí bá jẹ gọ́ọ̀nà, á sọ̀pọ̀ kì í o. Bẹ́ẹ̀ni. Torí wà tí yàrá bá ń gbà tọ́lá ìdí tẹ̀yẹ̀ lọ, òun náà ní ó wù tó bá délé ọlá. Irú ẹ̀yìn jẹ gọ́ọ̀nà. So ìwé ìdí náà mo lè tẹ̀lé ìdí ní tẹ̀lé àspáyà pé kí n jẹ́ jẹ́
pé gba ìhàlówó olúborí àpò Minister of Human Affairs. Olúborí ọmọ jẹ́ Minister of Entertainment. Minister of Youth. Torí bí àwọn akẹ́kọ̀ọ́ gómìnà nísìn tẹ́lẹ̀ jẹ́ dẹ́kútì àwọn ọmọ ọmọ wa lọ́wọ́ ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ àwọn ọmọ ọmọ wa nílé ilé bá àwọn ìyàwó yìí. Bẹ́ẹ̀ ni àwọn tó ń bá lórí wọn. Nítorí nínú ìlú yóò kó èrè mọ́ ìlú yóò pa sí ní yóò kó àwọn olùdókòsì tó yẹ kó máa yé kíkọ ayé rẹ̀ àwọn ọmọ wa yìí. Ibi tó o bá lù tẹ̀ sí. So ọlọ́wọ́ ní bàbá ìjọ fún yín. Ẹ dàgbà bá a ṣe àmínà fún wọn. Gbogbo àwọn wa ń bí lẹ́tí ní bìsẹ́ẹ̀tì nínú ògbó wọn. Wọ́n lè gbà pé yìí ẹlòmíì dájọ́ sára àwọn ọmọ rẹ̀ lásán. Òdájọ́ sára ọmọ ọlọ́mọ. Ó lè tọ̀lá tó ọmọ rẹ̀ máa ń bì ọ́. Ọmọ ọlọ́mọ tó sàánú ni ó dáká lórí ọ̀la tó sílé rẹ̀ yóò dá padà. Irú ẹ̀yìn bẹ́ẹ̀ yìí sì ọ̀la ilẹ̀ mójútó kalẹ̀. Ìsì fi àwọn akọ́la yóò ti da ìlú yìí lọ. Ojú owó yìí wọ̀ wọ̀n àdínú nínú yẹ̀dí bí tó wà láyà. Ojú owó yìí ọlọ́run ní bàbá ẹ̀jẹ̀. Ẹ dábòó bá wọn sàmì. Àbí wọ́n bí wọ́n fẹ́ gbogbo àwọn tí ń lẹ́yìn àyè kò sí gbogbo kankan. Èyí tó fi dá sí náà ni mo dákun sàmì fún àfa sàmì dáadáa. Ọlọ́dà ìyá ìyọ̀nà ọ̀dà máa ń bọ̀ fún wa. Àyè ìbú ìlòlú lórí sẹ́yìn tó fi dánu. Ọ̀dọ́ gbọ́dọ̀ máa gbé wọ́dí má fi gbogbo ayé rẹ̀ sẹ̀ra mọ̀. Agbára lọ́lọ́wọ́ bá fún ọ limited yóò bẹ̀rẹ̀. Agbára àwọn olówó wa ló fi rìtẹ́ẹ̀nì ọlá tó ń lò tó bá dàgbà. Ìyẹn máa ń fi ọ̀dọ́ ìyẹn fi kú ọlá jọ kí ó wá fi àgbà sí mẹ̀tẹ́nàtì. Ìyẹn máa ń fi àgbà sí mẹ̀tẹ́nàtì ọlá tí a bá fi ọ̀dọ́ kó jọ ní. So lásìkò yìí ìwọ gbọ́dọ̀ lọ́ọ̀lọ́ rẹ̀ ádìbì green missing àbó òdọ́ọ̀lọ́ ara wọn. Àfáàgbà ń gbé bọ́ọ̀dù. Gbogbo ọ̀nà òun sàn gbé sí àfáàgbà àfáàgbà ló dé. Yìí nígbà mi yìí tí ó kó sí gan. Èmi náà máa wọ jíìnì tẹ́lẹ̀ o. Àmọ́ bá àtàwọn sáàsì òye gbádùn. Mi bá wọ jíìnì tí mo wọ ṣọ́ọ̀ṣì tí mo máa fẹ́ sọ láti mọ́tò àti wá gbọ́. Lérú àwa yìí. Ẹ̀gbọ́n ẹja dá jíìnì sí i. Ọlọ́run bá tètè sánú wa ní àgbọ̀n ní ewu. Àwọn ará ń tẹ̀ jẹ́jẹ́ ni. Adìjú bí ọlọ́run ní bá bẹ́ẹ̀ jẹ́ yóò máa dá àti pẹ̀lú òkú ọlọ́run àti gbogbo ẹ̀yà afárá papọ̀. Ọlọ́run sàlùkù dára náà. Ọ̀nàrẹ́bù sáwọn ni Allahu Akbar Allahu Akbar. Ọ̀nàrẹ́bù ọlọ́run ní bá dáadáa yín jẹ́ ọ̀làlá ilaha illallah. Ọlọ́run sáwọn la pé ẹni tí yẹn bá ti rí kọ́lọ́run ti ń sàánú òsì tó kù kí yẹn gbárùkù tì. Ẹ̀yin gbárùkù ti oore ẹ̀yin gbárùkù ti ìlọsíwájú ayé tẹ̀yìn òní takú lójú kan. Ẹ dábàá wa ṣe á nínú àdáda. Ibi tó dá dé kò ní bàjẹ́. Ọ̀làlá ilaha illallah. Gbogbo àwọn tá à ń bẹ́ ń bí mo sọ lẹ́ẹ̀kan kọ́rọ̀ bí máa gùn kákìrà wa kó oríire. Ẹ má di tẹ̀yìn ẹni tí ò bá ṣiṣẹ́ wàláhì yóò jẹ ìyàwó. Kọ̀nfàmù ma sọ fún yóò wọ́n náà máa ṣe kẹ́kẹ́. Kàmá dùn ọ́ máa dùn ìṣẹ́ ló fi ṣe yóò ọlọ́run kú ọ́ ṣe. O fẹ́ ṣiṣẹ́ òun etí orí. Ẹni tó ń jalè ní iṣẹ́ ló ṣe. Ó lè ẹni tó ṣe orí kú ó sì iṣẹ́ kó ló sọ orí lùlù. Kátó wá lórí ire. Ṣé wù àwọn àmọ́dé ọlọ́wọ́ bá àkàndá ni wọ́n ẹ̀gbọ́n mi àkàndá ẹ̀mọ́ tábà ní ọlọ́wọ́ bá kan ìyẹn dá ó ní bí ìyí ọjọ́ ìgbẹ́ ìwọ́n náà wáyé ìdààmú gbogbo téèyàn ọ̀sẹ̀ máa ṣiṣẹ́ fún mọ́tò débẹ̀ wọ́n máa débẹ̀ rọrùn àwọn àmọ́dé ọlọ́wọ́ gbogbo àwọn àmọ́dé ọlọ́wọ́ náà pátá kò sí ìjọ wá ṣiṣẹ́ mùjísà ìtàgbẹ́ mùjísà
òun ni pé kò sẹ́ni náà ìtọ́nà bá ń sáyé ó gbọ́dọ̀ fún un ní nǹkan kan tí ó fi kọ̀ǹfíìsì àwọn tó ń lọ sí òjìṣẹ́ ọlọ́run. gbogbo mùjíjà lọ́rọ̀ fún wa nábì kọ̀ọ̀kan náà iṣẹ́ náà ló bá dé. nígbà tó lọ́wọ́ sọ fún àlejò Musa ó ní nítorí bí aṣọ ọ̀tàlẹ̀ àjà tí gbọ̀ngbọ̀n lọ́wọ́ rẹ̀ fi ná òkúta yìí omi ó jáde. kí ló kọ́ yóò jáde tí ọlọ́run lè sọ fún mi ó jáde fún rẹ̀ ó tún ní ọ́sà ṣiṣẹ́ kọ́kọ́ fi gbọ̀ngbọ̀n lẹ̀ ìwọ́n náà ná òkú rẹ̀ pọ̀ pa náà ọ̀rẹ́ pọ̀ pa kó tún mi jáde. Ọkà wa bẹ láyé bí aláìsí máa kọ́kọ́ lò ìwọ́n náà jí má sẹ́kìrì. Ẹnìkan ní jí kò sùn padà nínú èrè. Olùsìn wọ́n bẹ yóò kó sùn náà ní ká lè sọ́dà fún òyìnbí. Tó bá jí má sùn padà wọ́n bá kọ̀ wọ́n bá kùn ọ́ lu ààrẹ kóńdó táyé. Ó fi gbà ó ní kò rẹ̀ ẹ́ bá. Bàbá tẹ ìlòmí nílé kéwú ẹ máa gbọ́ àwọn ọmọ kéwú bákàdá sí ń bẹ́ẹ̀ bí àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ náà làkàdá ń bẹ́ẹ̀ bí àwọn ọmọ kéwú ẹlòmí sí létí ọmọ kan bẹ́ẹ̀ náà ọmọ máa di fásùbà ibi títí mẹ́rin ń sun títí ń tú òun rẹ̀ ní kọ́lẹ́tì. Ẹnìkan ló ń jọ sọ apàdé ẹlòmí kí irú ẹlòmí kí irú ẹlòmí ibi tó tutù wúwo ẹ ti tẹ́lẹ̀ ìgbà yìí. Atúpátọ̀ fún tọ́lẹ̀tì mọ́ tọ́lọ̀ ń darí ògbò rẹ wọ́n ní họ́ọ̀lù. Ṣé ẹni tó wá fẹ́ sun ohun títí tù nínú tọ́lẹ̀tì ní ọ̀rọ̀ yóò wá bí wàá gbé àgbẹ̀. Oṣù ó ṣe bẹ̀rù ibi òórùn kúkú. Àwọn àlìjẹ̀lú ti ń tẹ̀lé ìyàwó ẹgbẹ́. Nínú tọ́lẹ̀tì tó lè fún ohun kejì. Lóbi já sí pé ibi tí ń lọ bẹ̀, àwọn àkàndá ọlọ́run ní ẹ ṣiṣẹ́. Ọlọ́run sọ fún Mariam, wọ́n ń sí ilé yìí bí jíjẹ́ ìnáfìlà. Tùsàtò tàríkà wọ́n tàbí ìjẹ̀lẹ̀yà. Nígbà tó ní kó fẹ́ kó lóyún gbogbo bọ́lá ṣe fún Mariam jìjì ni. Gbàtí Mariam ń bẹ lọ́mọ ọdún mẹ́fà ló ti gún yàn. Ní gbogbo nǹkan ti jáde. Ìwọ́n náà mọ wàhálà tó ṣe kó tó ní pé gbogbo ẹ̀ jáde ẹ̀yìn obì. Lẹ̀pa lọ́wọ́ ń dẹ́nu mi àmọ́ kó dùn mọ́ nú. Nígbà tó wá gbogbo ẹ̀ tí òyìnbó wá sọ ara ẹ̀ di mọ́dẹ́lì ògidì. Ó wù ọkọ̀ jẹ́ mọ́dẹ́lì. Ṣèbú wá wájú àtẹ̀yìn ọlọ́run fún ọ ní. Ìtọ́lọ̀ bá fún ọ fara mọ́ èyí tí wọ́n fi gé èèyàn. Ọlọ́run ò fún ọ lọ́wọ́ ẹ̀yìn, ó wá lè wá ẹ̀yìn ti pa. Ẹ̀yìn wọn kú kó tó kú. Ó fẹ́ jẹ̀dí mọ́lẹ̀ ìjọba ló kà gbọ́ pé ó wà ní ìwé yìí máa gà. Ó lọ lẹ̀ yìí. Ṣéwù, ọlọ́run sọ fún Mariam, ìgbà tó ní kó wẹ́ bí wọn, wọ́n ní kú sí ilé kìrìkì sẹ́yìn dákìlá. Sọ́rí ìjọ àlẹ́bẹ̀rẹ̀ máa mi kàn mí ẹni tí bẹ́ẹ̀ ló ń fa tó yẹ kọ́ lọ́n dáadáa mú. Ọlọ́run ṣe gbogbo nǹkan fún Mẹ́ríàmù nínú ọ̀rọ̀ mi. Àmọ́ ìgbà tó di pé Ọlọ́run fẹ́ kọ̀pìlìtì àánú tó ṣe fún ó ní ìhú sí ilé ìkìbí ìdíjẹ́ ìdáfíà. Máa mi ìdí tó àlẹ́bẹ̀rẹ̀ o, tùsàtọ̀ tààlì kẹrù tẹ̀bẹ̀jẹ̀ àwọn èso nǹkan máa jábọ́. Ọlọ́run ní kàkà kó jẹ́ kí sọ máa jábọ́ láláì ní alọ́ lè dèèyàn tó o bá ní ògbó rẹ̀ ìwọ́n náà máa ń mi ké irú ìlú wá sí yìí ó wá jí ògbó rẹ̀ ní ẹni tí ń kọ́ tẹ́lọ̀ ìwọ́n náà ti ń mi ìràwọ̀ rẹ̀ yóò máa gbẹ̀ ẹni tí ń kọ́ bàtà ẹni tí ń ṣe makeup àwọn tí ń ṣe gráfíìsì ẹ̀yin náà ń mì inú ẹ̀ ń mì nǹkan nu ó ṣe wá dúró sórí nǹkan bí omi àjẹ́ omi dáhùn mú ní àbálẹ̀ dúró sórí nǹkan yóò mọ̀ ọ̀rùn omi tí bá ń sàn wọn ló ṣe sàlọ̀ rà omi tó dúró sórí nǹkan yóò padà mọ̀ ọ̀rùn
wọ́n lè kó sínú kan ló fi irun lé yìí tẹ̀sẹ̀ yìí sì ẹ ti mìíràn yín nù ẹ̀yin obìnrin náà inú mi dùn pé iná pọ̀ láàyè àwọn obìnrin bẹ́ẹ̀ ṣiṣẹ́ mọ́ ẹ̀yin náà ti ń wá fọ́ ẹ̀yin náà ti ń wá fásilẹ̀ tẹ́bá àwọn obìnrin tí ń kọ́ tẹ́lọ̀ ẹ̀yin ló mọ̀ ògùn wọ́n wá yìí ó lé àwọn tí ẹni tí ń bẹ láyé làwọn o àwọn arìnrìn ẹni tí ń bẹ láyé dáadáa ṣé ẹ̀yin ní tẹ́lọ̀ ó hà dìgbẹ́ ní obìnrin tó fẹ́ ìlànà wọn. sẹ́yìn yìí bọ̀ kí ni dáńbà yìí sọ àwọn ọmọ tí ń lọ ní yìí tó fẹ́ ìyẹn yẹn ẹ̀ ní bá wọn bẹ̀. àgàgà kókó ẹ̀ máa wọn ọmọ tó kú ẹ̀ ní bá wọn ti jẹ lọ. wọ́n ti tàn án pé we are too hot for this work now. bọ́sìtà náà see all this àjọpọ̀ tí ó sì kó bá mi. kò bá kọ́ tẹ́lọ̀ mọ́ òun náà bá kọ́ sí Snapchat. gbogbo bí ẹ máa dábí dá àwọn olóṣòwò sí náà ẹ má jà tara wa olóṣòwò lé láti wá àwọn olóṣòwò kankan pọ̀ ẹ̀ dúró sí etí títì. sórí ọgbẹ́ tó lóṣòwò kọ́lọ́sẹ̀ títí àjẹ̀nú ló gbé o. ó gbé inú gbónú. àyè inú gbé sórí nìsín olóṣòwò lé láti dá máa. Sẹ́wọ́n mi ti láti yàgò wẹ̀ ní báyìí. Tí ń sọ gáyà, tí ó lò sí. Àgbàpọ̀ tó bẹ́ẹ̀ tà fún ọ ní mìíràn. Kò sì sí táwọn ọkùnrin fi máa take advantage omi. Kò ju wípé mi tí ò bá ti níṣẹ́ lọ́wọ́. Tí ò níbi tó wọ́n ti ń gbà jáde, ọkùnrin ó take advantage. Yóò ní gbọ́dọ̀ wá ti fún ọ 2K, ó fẹ́ hàn lé mọ́ ọ. Tó bá tẹ̀lé aṣàwámà fún ọ fẹ́ sá ọrùn tó bá gbé ọ̀rọ̀ sinimá ó fẹ́ sin ọ̀rọ̀ bí àgbákò tí wọ́n lò fi tẹ̀lé àmọ́ tó bá ti rí ìtò ń bí títì ọkùnrin kan ní ọmọdé mà wọ́n ní pẹ́kà dábẹ́jì rẹ owó máa jáde yìí náà ṣe èyí orí ayé yín o ìtẹ́kọ̀ fi kú ẹyẹ sọ fún yín alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹ má kánjú ẹ̀ka làkọ́ ní máa dùn sẹ́yìn gbogbo oúnjẹ tó bá tètè jiná kèé yóò yàn kálẹ̀ ẹ má tètè kú o ẹ má wọ ògbóndómì indomie ó tètè jiná àmọ́ òun náà ní ebi ó tètè pa ọ́ àmọ́ ẹ̀sìn àtẹ̀wà tẹ́ bá gbé wà kaná kápá gáàsì tó ka àgbọ̀wọ̀ ẹ̀ kú tó bá fi ẹ̀wà lé tó gbé búrẹ́dì náà lé ó kà máa fi omi ti dé ìdálẹ́nu ògùn tí ó bá ní ká lè tètè jìnnà díẹ̀díẹ̀ yóò máa wá. Àná Muhammad sallallahu alaihi wasallam ó sọ pé tí àwọn èèyàn tábà fi lè yí agbáwọn òwò owó mọ́ àwọn òwò agbègbè àwọn mọ́ wallahi la adraka rizquhu kama yudrikuhu mawtuhu. Ànábì ní báwọn èèyàn ayé ìtàbájá yìí pé àwọn òwò agbègbè mọ́sẹ̀ àwọn òwò owó mọ́. Ànábì ní wàláhì àrísìkí ìrìn ó sì wá bá ọ gẹ́gẹ́ bí kù rẹ̀ ó ṣe wọ orí ẹ̀wọ̀n bí kò fẹ́ tí ò ní kú. Ànábì wa ní ikú oníkálùkù àrísìkí oníkálùkù wàláhì ìwà wa káàkiri ju ikú wa fún àjílẹ̀ tọ́lá ẹ̀wọ̀ oríire lọ́nà ẹ̀kọ́ wọ́n ṣàgbákò dé èèyàn ní ẹ̀rọ ṣàgbákò dé èèyàn kò lè ṣàgbákò lọ́la yẹn ní bàbá kò lè ní o mọ wọn bọ̀rẹ̀ rẹ o ti gba fásitì ní o ti dé bẹ́ẹ̀ ọ ọmọ bí o sì lọ la o ìwọ tó rọra pọ̀ rọra máa tẹ̀ gẹ́gẹ́ ìwọ tó dé bẹ́ẹ̀ sẹ́bí pọ́tò tẹ́nìkan tó níbi pọ́tò tẹ́nìkan níbi yẹra fún ìwọ lè kó sílẹ̀ kó má kó mẹ́ kádà ó kálukú kọ̀ọ̀kan ni bàtẹ rọra bẹ̀rẹ̀ yìí ẹ má jà kanjú kan ẹni yìí tó ń rí mu náà díẹ̀ yóò máa dàgbà. Àwọn tó wà ní mọ́tò káwọn kò fẹ́ kẹ́jú abẹ́tẹ̀tẹ̀ débi náà lọ. Eléwu náà yóò di asáré àsápàjúdé. Ẹgbẹ́ rẹ̀ kọ́ra àwọn ọ̀dẹ́ni wọn bẹ̀rẹ̀. Ìyá jẹ wọ́n jẹ ìyá méjèèjì ló pàdé lára wọn. Àmọ́ bí ìyá bá ń jẹun wọ́n jù ú gbà wà lọ́wọ́ rẹ̀. Ìyá táwọn bàbá wa farada wọ́n tọrọ fún wọn rìpíìtì lẹ́yìn tiwa kò sì rìpíìtì.
kò rìpítì bó wá tẹ̀ fẹ́ rìpítì èmi ò tiẹ̀ nígbà àmì ò nígbà kò sáyé. nígbà tó ní pa kéwú dàrí kan mo níbi tá kéwú dé yìí dúró àmọ́dásùkò yìí mo tẹ bọ́ọ̀lù fún kéwú kíláàsì náà. Ibu ìwé tó ní kálukú kà yìí náà ó tó láàyè àsìlúyà ni ẹsẹ̀ tí ìlàsàn ó ṣe ń láàyè àsìlúyà ni àmọ́nìsì ó lo ẹsẹ̀ sí ó ṣe wàhálà kó tó wọ yunifásitì ó wọ yunifásitì tán ó lọ NYSC ó tún ṣe tẹ́lẹ̀ ńkọ́ ó padà máa ta sọ́lé ní WhatsApp mi. Gbogbo nǹkan ti tàlé ní WhatsApp bá lè pọ́ìntì ẹ̀mọ̀ gbọ́dọ̀ tíọ̀sì àìsàn ọ̀tà òbí owó gbogbo nǹkan ṣe ìdílé yìí. Àní Nàìjíríà ni olóṣòwò ní ìtàkùn dàbá yìí. Nàìjíríà sì tún pè é. Sẹ́wọ́n wàrà èèyàn tó lọ ń dá sí Nàìjíríà á fẹ́ síríọ̀sì rárá. Bí ìbá ṣe pàwọn ìjọba wọ́n ya àwọn ká àwọn àti òfẹ́ síríọ̀sì. Bí kéèyàn jókòó lé kó máa wá bá kò sí lè yí sí kò lè bọ́ sí. Ìyá ló jí àká ìgbogbo wa. Ìyàwó náà wájú ó dòpin nulé. Ìyá tá bàbá rẹ jẹ olówó ní rìpítì ara rẹ lẹ́yìn tí ẹ wọ́n lò nígbà. Ìran mẹ́fà kẹ́yìn tó sì kú ó gbàgbé. Ìran tí kàtí wọ́n jẹ òsì bájú báyìí wọ́n fi fọ́kọ̀ mu wọ́n fi ṣe dínà wọ́n fi jẹ sàárì ọlọ́run ò ní wo bẹ̀. Bàbá sùn lè. Àrí ìfúnlọ́mọ yìí wò. Ọlọ́run ibi tá a bá dé ìyà tó ní kálukú fẹ́ tó dópin nínú ìlú rẹ̀ nínú ayé rẹ̀ nínú ẹbí rẹ̀ ọlọ́mọ sàkákó fún wa. Ọlọ́mọ bá yé ti nǹkan mẹ́ta kí ní parí ẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọlọ́mọ bá yé ti kí ìdáwà kọ́ ọ̀la. Ọlọ́run yìí ti kò máa gbọ́ wọn ní wọ́n gbé má gbọ́ wọn ní wọ́n gbé ẹni tó bá gbọ́ wọn ní wọ́n gbé púpọ̀ jù kò ní débi tí ń lọ. Wọ́n gbọ́ ọ̀dà yẹn máa ń sọ fún ààrẹ láì dá wọ́n fẹ́ lọ ọdún adánidúró ló ń gbèsè ní wọn gbogbo ayé ò lè nífẹ̀ẹ́ rẹ̀. Ọlọ́run ọba tó já wa sáyé gan gbogbo ayé kọ́ ló nífẹ̀ẹ́ rẹ̀. Ẹnìkan bẹ ọlọ́run ọ̀tá rẹ̀ yìí olóògùn èyí ọlọ́run dákú ọlọ́run tó dá sáyé. Àná Muhammad ló ta ní gbogbo ayé. Pẹ̀lú bẹ́ẹ̀ náà, àwọn àgbẹ̀rẹ̀ sì tún hé tiẹ̀ kábọ̀ wá níwọ̀. O lè dá lọ́dọ̀ gbogbo èèyàn. Gbogbo táyà máa sọ fún ọ lábùkù. Tẹ́ bá sọ pààrẹ́ láì dá kájí kú o lè dé tó lọ. Ẹlẹ́kẹ̀jì ń bẹ̀, ọlọ́run ọmọ onífẹ̀ẹ́ sí ìjọ Hatulman. Olúborí Gold, bàbá Nàìjíríà. Ìjọ Hatulman. Ọlọ́run ní lọ́rọ̀ bá tayé owó sí yẹn mọ́bẹ̀ ń nàkú náà àwọn kan bẹ wọ́n mọ̀ yẹn ń tàdákú pọ̀mọ̀ kan ni. Ìjọba sísù ìjọba spray money ìjọba kò pọ̀ kẹ̀ ìjọba ta ló ní kò pọ̀ kẹ̀ wọ́n fẹ́ gbà ọbẹ̀. Tó bá ti lọ OPP ó pọ̀ ká OPP ó pọ̀ ká èyí tí ẹ̀ máa ń wò sókè ó kò wá rẹ̀ nílé. Ọmọ ajínigbé ọmọ àjẹ àwọn èmi fara mọ́yìn sẹ́ẹ̀rí ajínigbé mọ́tò tí Naira Marley sọ yẹn táwọn ẹ̀ sọ yẹn ó fi sọ. Mohbad ló sọ. Mohbad àbí èmi ò bá dìde èmi kúrú. Sọ̀rọ̀ ọmọ ajínigbé mọ́tò tó sọ yẹn ó kún ó gbà wọlé àwọn agbẹ̀gbẹ̀ ọmọ ajínigbé mọ́tò. Sẹ́ẹ̀rí rẹ́kọ̀dì àwọn ti bírèkì rẹ́kọ̀dì kan ó ní èjì sábà ń lo mọ́tò ìdílé tiwa àwọn bírèkì ẹ̀. Ẹ wọ Guinness. Ní ara àwọn èjì kan tẹ̀lé òní débẹ̀ tó lo mọ́tò. Àwọn agẹ́jì alo mọ́tò. Èmi ò kàn jí gbá wáyà, èmi ń jí gbá díẹ̀ ni. Ajígbà láti. Àwọn ohun kan bẹ̀ láti ní oúnjẹ yẹn, ó gbọ́dọ̀ bá yẹ débẹ̀ díẹ̀ ló mọ̀ bọ̀. Fóònù gẹ́fẹ̀ẹ́dì ní kí ọ èdè afọ́ tó. Ó ní mo ti ṣe ẹ̀kẹ́ lórí WhatsApp ó ti jí ni. Kí ló ṣẹlẹ̀ kọ́ọ̀lù gẹ́fẹ̀ẹ́ ní wá ń jí o ayé yóò padà dà lúgbà tó lówó yàrá bí àjọ 5,000 yóò lò rà fún ayé yìí bàjẹ́ pèlè méjèèjì káàkó wà lówó rẹ̀ yóò lò bí olóbì sáré ìdí èèyàn tó bá sáré ìdí èèyàn obì yóò lè ọ ọkùnrin tí ègbálù ní ní obì kì omi ìwọ ló ń tẹ́bi ṣe báwọn ni owó lọ́wọ́
ayé rẹ̀ ni. Tóbi bá ti sọ my baby fún ọ my baby ó ṣe ṣe nǹkan gidi fún ayé rẹ̀ ni. Sori dáadáa tó ṣe yẹ sáyé rẹ̀ tí bá ti rí bí ó sì di èdè tí ti ń jà ó mọ̀ rí pé máa yọ ọkọ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ yóò kú bébì lásán. Sori good morning tó máa ń bá láàárọ̀ kùtùkùtù kò ní bá bẹ̀ wọ́n. Bébì ò ní kun good morning bébì ní tẹ́lẹ̀ bébì ó jà kó yóò di good morning. Sẹ́yìn tó bá yí wẹ́dà àpẹẹrẹ ó mọ̀ rí ọ̀nà láì báyìí kò sí ní kankan. Dátà bẹ́ẹ̀ ó wá subscribe sí dátà ayé rẹ̀ tí gbogbo téèyàn wá kí láyé òfin wá wọ̀ kí. Ẹlẹ́kẹ̀ẹ́ta tó lọ́wọ́ bá yé ti kẹ́fúrà tó sùn àì mọ́mọ́ bíbí àwọn èèyàn púpọ̀ yìí. Tábí bíbí wèrè àwọn dátà wáyé ọlọ́gbọ́n náà ọ̀gbẹ́ tó yẹ kó kọ́ fún wọn. A sì gbọ́ last week wọ́n ti arrest bílí sẹ́ti sọ́lẹ̀ padà ní. Kọ́mọ́ sọ bílí lẹ́ o. Ìwọ máa wáyé bílí yàtọ̀ ìsèkò jẹ́ nẹ́pà nẹ́pà làwọn ẹgbẹ́ máa há bílí. Ìwọ náà dún sáyé àrẹ ọlọ́run ní kẹ́ kẹ́sìmọ́ tó sùn àì. Bí a máa bẹ tún kí ó tí èsì lálàáfíà tó ní kí a máa bèrè béèrè fún kí a máa bèrè béèrè tó ní sùn àmì. Wàlá ṣẹ́kùn àmọ́kù mí náà sùn àì. Bàbá àká ni wọ́n tún fún wa látà wà ní àwọn àlùfáànà wò wọ́n ní kí gbogbo ọmọ tu àwọn àtúmọ̀ ní ara. Kò sí ìkẹta tó yá sí pé àmọ́kù tó kó rè ju mí náà sùn àì. Ju kí a máa tọrọ ọ̀kan lọ́wọ́ àwọn èèyàn lọ bí fún mi. Ọlọ́wọ́ bò fẹ́. Ọlọ́wọ́ bá sọ̀rọ̀ kan náà. Ó ní máa ń yòókù nínú lọ́ha kọ́rìdọ̀ hasanan fáyidọ́ ìfọ̀húnra. Ọlọ́wọ́ ní ta ni ó yẹ ọlọ́wọ́ ọba lówó kọ́rìdọ̀ lọ́wọ́ ọba lówó owó lọ́wọ́ ọba fún wa fa. Àmọ́ lọ́wọ́ ó rẹ̀spẹ̀tì wàhálà tàbí wọ́wọ́ lọ́wọ́ ní wọ́n ẹgbẹ́ ta ni ó yẹ ọlọ́wọ́ lówó kí ni bẹ́ẹ̀ ni lọ́wọ́ ní ká ló fọ́ náà lọ. Ṣèbí tó fún wa ní abẹ́dá padà. Àmọ́ wọn wọ́n ẹ̀sìpẹ̀tì àgùn wa pé tani ó yẹ ọlọ́run kọ́lùdọ̀ ní asanẹ̀ ní yíyá tó dáa. Ọlọ́run tó wá tó sùn wá dé fáìlì dọ́ra ìfọ̀ àwùlà wò. Ọlọ́run tó wá fún un ní dọ́pù tó yá ọlọ́run. Ìwọ́n tó o bá fẹ́ dàgbé tó o fẹ́ jẹ tí o mọ̀ bèrè lọ́wọ́ àwọn ẹ̀mí iṣẹ́ tó gbòdú tó lò. Ọlọ́run sá fàlùbáàkà fún wa. Fàlùbáàkà síbẹ̀ fún wa. Gbogbo oríire tó kù tá à ń retí lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run sá fi lé wa lọ́wọ́. Afọ àwọn àlàyé ẹ̀dàgbẹ́ máa ń wí dáadáa. Ọlọ́run ní jẹ́ pẹ̀lú kúkú lò. Ọlọ́run ní jẹ́ ìdààmú lò. Ọmọ tí ó bá yín mójú tó lé bàbá tí ìyàwó ní mẹ́lẹ́. Alábàápà máa ṣe ọlọ́run ní balẹ̀ ẹ̀jẹ̀. Èmi ti fẹ́ wáyé àwọn mi fún inú. Kò lè kó bá wọn. Bí yóò bá ti gba ẹni pé yẹn ń pàṣẹ obìnrin, ètí ìdá fún yàn tó. Ó gbọ́dọ̀ níta kó obìnrin lẹ́gbẹ̀ẹ́. Lóbi kò ní fi ọ̀sà kan. Omi tó fi wá sápọ̀ nísìnyí yóò jẹ́ tẹ́jì. Àwọn ọmọ fẹ́ olóògùn wá. Ẹni tó sì fẹ́ fẹ́ àwọn ló mú mẹ́tọ̀. Kò wá tán. Ṣéwù ọlọ́run ní balẹ̀ jẹ́ yóò máa dá sí pẹ̀lú. Ẹ bá sábìnà fún wa. Ọlọ́run sàwọn àgbogbo erin tẹ̀lé sùn. Ẹlọ́ mílíọ̀nù àbílíọ̀nù àbẹ́nà ọdún lòpọ̀ yìí. Láti ní gbàgbé wọ́n tó wú yín gan. Ẹ̀yìn kí wọ́n lọ sùn ní débi ọ̀pọ̀ níbi tá a lò lọ́dún tó lọ ọ̀pọ̀ níbi tá a tún wá lò lọ́dún yìí. Àwọn èkó òtẹ́ yìí. Àwọn èkó òtẹ́ yìí. Àwọn wíṣíkì ní kakọ́ náà ní bẹ́ẹ̀ náà. Bẹ́ẹ̀ni ló ń bá sẹ̀kẹ̀ nínú èkó òtẹ́ yìí. Níbi táwa ní ìlú lọ́nu. Kí là ń dà máa wá jù fún? Àní wọn gíìmù ní tẹ́nìkan tó ṣe nínú ìdílé yìí. Má gíìmù tẹ́nìkan ti ṣe gíìmù tuntun. Irú ìtẹ́yìn gíìmù yìí, ẹgbẹ́ tuntun wọlé nù, ọlọ́run ní bàbá ẹ̀jẹ̀. Oníjẹ ẹ̀fẹ̀ ní kúkú lò, ọlọ́dà àríyá ayélujára, ọlá Muhammadu, gbogbo aláǹbẹ̀ láyè yìí. Ìbànújẹ́ tó kù tó ń bá wa dáyè, ọlọ́mọsà kan kó fún wa. Ayé onímọ̀ ń gbé bàbá Nàbílà, ọlọ́run sáré fún dáadáa. Àfọ̀ òdúró, ọlọ́run sì ní bàbá ẹ̀jẹ̀. ọlọ́dà àríyá ayélujára, ọlá subhana rabbik, rabbil izzati amma yasifun, wa salamun ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Ọjọ́ àkọ́kọ́ ọ̀la àwọn ọ̀rọ̀ lẹ́sìn náà ìdáwọ̀ bá iṣẹ́ wọn á present certificate fún àwọn bàbá wa méjèèjì fún wọn dára lóò àti bí wọ́n sì gbọ́ wa nílẹ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Ohun tí wọ́n sọ yìí tó bá jẹ́ pé níbo mi yóò ní tá a ti fún wọn kí wọ́n tó wọ́ta. Kódà yóò ní tá a fún wọn kí wọ́n tó bá fi
àwọn ọ̀gá ìpè iṣẹ́ ọlọ́run ni àwọn wá ṣe bàbá orílẹ̀ àpòṣètì gẹ̀ẹ́sà ọlọ́run wà lórí lọ́fún nísìnyí àfẹ́fún bàbá wa ṣe Abdulrahim Abdullah Salat àfẹ́fún ní sàtìkìtì wọn. Certificate ẹlẹ́ẹ̀kejì ní wọ́n lọ sí ọ̀dọ̀ Sheikh wa Olúborí Ìbòyè Olúfẹ́mi Gold. Àwọn àwòrán tí a ní àyẹ̀wò ya wọ́n fi ránṣẹ́ sí àwọn tí a bá fẹ́ pè ní lẹ́sìn ẹni pé àwọn tí wọ́n wá ní ọdún tó lọ nílẹ̀ bí àwọn personalities tí àwọn lè pè kí ṣe nǹkan eré ìgbà ṣe ń di àfà láti lórí tó dà ní òṣèré tọ́lá àwọn òṣèré tí wọ́n ṣe eré Yorùbá tí wọ́n ṣe àfà báyìí ó ṣe àfà bíi fíìmù Ṣọlá Aríkúsá àfà ẹ̀rọ náà pọ̀ lórí tẹ́lẹ̀ nítorí pé bàbá àgbáríṣà fẹ́ gbà tó ta tí ó di ọ̀la wà ní fáínà dé wa ọlọ́wọ́ la dídé àjọdá ìlànà àti ọba olúborí ọlọ́gbà bẹ́ẹ̀ nìkan wa fún fọ́tò amẹ́kànísì wọ́n yà fọ́tò gbàgbé iṣẹ́ o wọ́n á tẹ̀lé fọ́tò wọ́n sì bàbá bá ti délé o bàbá bá ti wọ́n ti fáyé wọ́n sì wọ́n tó ní o padà sí iṣẹ́ yẹn o wọ́n àká wọ́n wà fún stéèjì wọ́n àká wọ́n wà fún stéèjì yẹn padà sí o náà ẹja wọn bá ṣe lọ àwọn ọlọ́dún àkọ́tò ìjà wọn lọ ta. Especially, and as we are happy here in this hall, we have our youth, also our students. Not only that, but also we have adults who are committed and readily eager to learn. And also before I drop the microphone for your speech, we are going to take you around the categories we have, and also we can show you what we've done so far by God's grace. Once again, join me in welcoming Honorable Abusobu Olayiwola Omititi. Say Omititi! Omititi! This is, what department is this? Event planner and cards making. Can we have one of your works? What have you done so far? These are what's able to facilitate. The facilitator is there. One of the messages we're actually trying to pass across to the entire populace is, as youth, there are no limitations to what we can achieve. She is a young and vibrant girl. She is the one that is responsible for what we have over there. Likewise, each facilitator here present, all of them are youth. And this should be a challenge against other people that, why me if somebody like this is facilitating all this? Thank you, our facilitator. Over there we have catering. Can we have your works? Can we meet you, facilitator? Your name? Sister Alima, she is the facilitator. As you can see, brought a great so far for today. And that is how we have been having different snacks since we started. Sister Alima, well done. We are with Honorable Community, Honorable Member representing Mushin Constituencies 2. This is soap making department. Soap making. And also, Sister Community, this is our facilitator, the young lady as well, who is also doing wonderfully. Can we have what we've done so far? Every and Vaseline. Thank you. All right, then. Right there we have another young and vibrant student. He is a certified graphics and computer expert. As you can see, in computer programs.